Ọ̀run ṣíṣí ti ọjọ́rú ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 2022 tí bàbá wa nínú Olúwa olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkórí ẹ̀kọ́ wa tòní ni oògùn fún àwọn àìsàn àti oríṣiríṣi àrùn. Oògùn fún àwọn àìsàn àti oríṣiríṣi àrùn. Bíbélì kíkà wa wà nínú ìwé Ẹ́kísódù orí 16 ẹsẹ̀ 16 sí ẹsẹ̀ 20. Àkọ́sórí wa láòrí nínú ìwé Ẹ́kísódù orí 16 ẹsẹ̀ 18 tí ó kà báyìí pé nígbà tí wọ́n fi òṣùwọ̀n hómérì wọ́n, ẹni tí ó kó púpọ̀ kò ní púpọ̀ jù, bẹ́ẹ̀ ni ẹni tí ó kó ìwọ̀nba kò ní kéré jù. Ẹnì kọ̀ọ̀kan kó ìwọ̀nba tí ó tó fún un. Àlàyé bàbá wa ni èyí. Ọ̀pọ̀lọpọ̀ àìsàn àti àrùn ni ó wà ní àgbáyé lónìí tí kò sí nígbà àwọn bàbá wa. A lè tọpinpin eléyìí ní àkọ́kọ́ sí ìyàtọ̀ tó wà nínú àwọn oúnjẹ tí wọ́n ń jẹ nígbà yẹn àti ní báyìí. Ní ìgbà yẹn, wọn kò ní àwọn oúnjẹ tí a fi sínú agolo, nítorí náà wọn kò gbìyànjú láti tọ́jú ohunkóhun nípasẹ̀ àwọn ọ̀nà àtọwọ́dá. Ara wọn le koko, wọ́n sì ní ìlera nítorí wọ́n rí oúnjẹ wọn ní oko. Kò sí àwọn ẹ̀rọ amú-nǹkan-tutù. Ní àkókò yìí, a fẹ́ láti kó àwọn nǹkan wa sínú ẹ̀rọ amú-nǹkan-tutù nítorí a fẹ́ láti dín iye àwọn àkókò tí à ń lọ sí ọjà kù. A fẹ́ ní oúnjẹ wa láàrin ìṣẹ́jú 5 tí ebi bá bẹ̀rẹ̀ sí ń pa wá. Nítorí náà, ìlọsókè nínú oúnjẹ ìjẹkújẹ àti lílo àwọn ẹ̀rọ amú-nǹkan-tutù àti lílo àwọn ẹ̀rọ amú-nǹkan-gbóná. Àwọn nǹkan wọ̀nyí wá ní ipa tí kò dára lórí ìlera àti agbára wa. Mo jẹ́ ẹni 80 ọdún báyìí. Mo sì tún ní agbára bí mo ti ṣe ní ọdún púpọ̀ sẹ́yìn. Láìsí iyèméjì, Olúwa ló ti ń fún mi lágbára. Èmi pẹ̀lú kò sì máa jẹ àwọn nǹkan tí yóò pa mí lára. Tí o bá fẹ́ máa wà ní ìlera àti ní okun, dáwọ́ jíjẹ àwọn oúnjẹ tí ó tutù níní àti ìjẹkújẹ dúró. Nígbà tí Jésù ń kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní Mátíù orí 6 ẹsẹ̀ 11, ó sọ fún wọn láti gbàdúrà báyìí: fún wa ní oúnjẹ òòjọ́ wa lónìí. Kì í ṣe oúnjẹ ọ̀sẹ̀ yìí tàbí oṣù yìí. Tí ó bá ṣeé ṣe fún ọ, máa mú oúnjẹ rẹ fún ojoojúmọ́ láti orísun rẹ̀. Gbogbo àwọn oúnjẹ tí ó tutù níní àti àwọn oúnjẹ tí a fi sínú agolo ni a máa ń tọ́jú pẹ̀lú àwọn nǹkan tí ó léwu fún ìlera rẹ. Ní ọgbà kékeré tàbí àwọn ìkòkò òdòdó ní ibì kan ní àyíká ilé rẹ, níbi tí o lè gbin díẹ̀ nínú àwọn ẹ̀fọ́ sí kí o lè máa mú wọn láti ibẹ̀ nígbàkúgbà tí o bá fẹ́. Ní ìgbà àtijọ́, àwọn bàbá wa kò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn bí a ti ní báyìí nítorí wọn kò ní àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́, bẹ́ẹ̀ wọn kò ní àwọn ẹ̀rọ amú ara tutù. Wọ́n máa ń mí afẹ́fẹ́ tútù sínú, èyí ni ó sì máa ń mú ara wọn tutù. Nísinsìnyí, àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń lọ láti àwọn ilé tí ó ní ẹ̀rọ amáratutù sí àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti àwọn ọ́fíìsì tí ó ní ẹ̀rọ yìí pẹ̀lú. Kí ló dé tí o kò lè dúró ní ìta fún ìgbà díẹ̀ lójúmọ́ láti mú afẹ́fẹ́ tuntun àti vitamin D ní òwúrọ̀ nígbà tí o jẹ́ ọ̀dọ́? Tí o bá bẹ̀rẹ̀ sí ní ṣe eré ìdárayá tí o sì ń jẹ ohun tí ó dára bí ó ṣe tọ́, ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní ìmọ̀lára ìdàgbà nínú ìlera rẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Kókó ìṣe: láti ọjọ́ òní, ṣe ìpinnu láti máa jẹ ohun tí ó tọ́ tí ó sì dára, kí o sì máa ṣe eré ìdárayá. Láti ọjọ́ òní, ṣe ìpinnu láti máa jẹ ohun tí ó tọ́ tí ó sì dára, kí o sì máa ṣe eré ìdárayá. Àlàáfíà.